ewé yìí a máa so èso rẹ̀ rí èso rẹ̀ a máa tóbi jù báyìí lọ àwa máa ń pè ní ewé Koropomu àwọn ẹlòmíì pè ní ewé Koropomu iṣẹ́ tí ń ṣe pọ̀ nínú ara àkọ́kọ́ ń bẹ oògùn kòkòrò ni fọmọdé ẹ sè é kẹ́ máa fi wé ọmọ kẹ́ sì máa fún un kòkòrò kan kò ní lè dúró ní ara rẹ̀ ewé yìí a ti mọ ayé sì ti mọ̀ wá ayé ò ní fa ayé hàn wá kóró rẹ̀ yìí tó máa di pé ó so dáadáa ẹ já kóró yìí ẹ já kọ́pọ̀ ẹ wá èpo ọ̀bọ̀ sí ẹ gun gúdúgúdú ẹ fọṣẹ kó ìyẹn ń ṣiṣẹ́ kọ̀ lákòjọ ni nǹkan èèyàn ń túká ni ọrọ̀ ajé èèyàn ń túká ni ẹni kọ́ máa fi wẹ̀ yóò lákòjọ á dára fún wa o orúkọ mi ni Lukumanu ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà yóò yẹ wá kò ní yẹ lẹ nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +22954651928 nọ́mbà orílẹ̀-èdè Benin mọ́kọ́jú lẹ o nọ́mbà Nàìjíríà +2348032983298 ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń wò wá o ẹ bá ṣe yí ọ̀jẹ̀ fún yín o.